tọ́jú àwọn ọmọ rẹ gbogbo wọn bọ̀ tọ́mọ rẹ obìnrin bùn lówó extra ṣé orí tó bá máa bùn obìnrin lówó ọkùnrin gidi èmi ò sínú àwọn ọkùnrin tó bìlì pé obìnrin àlùmọ́jìrì ni wọ́n ọkùnrin tí máa bùn obìnrin lówó ọ̀nà rẹ̀ máa ń là tó bá ti take up responsibility in fact ara responsibility tá a wá ṣe láyé ó ní ká wá tọ́ ọlọ́run ayé ọkùnrin mo fẹ́ kó fi mí sí o dákun o torí tọkùnrin bá ti di obìnrin á sọ pé àjọmọ̀ share responsibility ni o àbí. ẹ̀yin tèmi Ibrahim Chatta lẹ́ ń wò lójú àwòrán yín yìí bí ó ṣe ń advice arákùnrin tí a mọ̀ sí Eniola AFEEZ wípé tí ó bá bí ọmọ obìnrin tó bá dẹ̀ fún gbogbo àwọn ọmọ rẹ̀ ní owó wípé kó tún máa fún èyí obìnrin ní extra. ẹ̀yin yan wa àwọn ọ̀rọ̀ ìṣítí tí Ibrahim Chatta tí ó sọ ní orí láìfù ní ọjọ́ birthday AFEEZ Eniola nìyí. kíkọ́ wá sọ pé ìyàwó ni ó mọ̀ ṣe lájà èmi ò sọ pé kọkùnrin àti obìnrin máa ràn ra wọn lọ́wọ́ kọ́ ni mò ń sọ God bless. ẹ má ṣì ní gbọ́ o Wàláì. ẹ má ṣì ayé ti da ayé ti da ayé kọkùnrin ṣùgbọ́n obìnrin kódà èmi ò gbàdúrà kóbìnrin mọ́ ní ojú mi lọ mi ìgbàdúrà kóbìnrin má lọ ojú mi lọ o ṣùgbọ́n bùkátà lè wa oúnjẹ tá a máa jẹ oúnjẹ inú store oúnjẹ inú kitchen school fees àwọn ọmọ owó ilé gbogbo èmi ni kò mọ fún tí àwọn mi bá ní estate ilé tá a mọ gbé èmi ni kò jẹ nǹkan. bí obìnrin ṣe lè lówó tó láyé obìnrin like gift àfíìsì kíyàwó rẹ ó lówó kó ju kárú náà lọ ó lówó ju ẹ lọ mọ o ó sì máa appreciate gálà lásán bó ṣe kéré tó yẹn. Wàláì. And when you are being responsible as a man, kí ni mo ti ń sọ kátikàti o ó dàárọ̀ ọjọ́ mo ti ń rojọ́ lọ. Báyìí bíútì yẹn bó ṣe ń lọ sókè ni. Mọ̀lẹ́bí sì yẹn já tẹ́lẹ̀ tún padà sókè. Ẹ nà. Àfíìsì wọ́n ní sọ̀dọ̀ àfọ̀yọ́dà àfíìsì yọ̀dà fún. Sọ̀sọ́kùsọ. Sọ̀sọ́kùsọ náà. Mo ti lọ rojọ́. Sọ̀sọ́kùsọ. Rojọ́ bàbá àfíìsì ẹ dìde ńlẹ̀ nítorí Ọlọ́run sàárì ti tó Yẹmí Tẹ́lá ẹ dìde ńlẹ̀ o nítorí Ọlọ́run sàárì ti tó Lima ẹ dìde ńlẹ̀ nítorí Ọlọ́run sàárì ti tó Ládé ẹ dìde ńlẹ̀ nítorí Ọlọ́run sàárì ti tó. ẹ̀yin tèmi ẹ ti gbọ́ gbogbo nǹkan tí Ibrahim Chatta ti fi advice Eniola AFEEZ ní ọjọ́ birthday ẹ̀. ẹ̀yin yẹn wá kílẹ̀ lérò nǹkan tí ẹ bá lérò ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. a kò ní rí jù báyìí lọ ìrírí gbogbo máa máa rí o tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.